Ẹ káàbọ̀ sórí ìkànnì Pavilion TV gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Àwọn ìròyìn yàjóyàjó lórí ètò ìdìbò tó wáyé ní ọjọ́ Sátidé òun la mú wá fún yín. Àjọ elétò ìdìbò ti kéde Asiwaju Bola Ahmed Tinubu gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí nínú ètò ìdìbò tó wáyé ní ọjọ́ Sátidé tó kọjá. Ẹ jẹ́ ká jọ wo fọ́nrán yìí níbi tí àjọ Inec ti kéde ẹni tó jáwé olúborí. On the 25th of February 2023, the election was contested. The candidates received the following votes. Imumolen Irene Christopher of A Party, 61,014. Al-Mustafa Hamza of the AA Party, 14,542. Shawore Omoyele Stephen of the AAC, 14,608 votes. Sani Yabagi Yusuf of the ADP, 43,924. Kachuku Bumebi of the ADC, 81,919. Tinubu Bola Ahmed of the APC, 8,794,726. Umiadi Peter Nana Chukudi of Abga, 61,966. Oje Princess Chichi of the APM, 25,961. Nadi Charles Osita of APP, 12,839. Adenuga Sunday Oluwafemi of the Boot Party BP, 16,156. Obi Peter Gregory of the LP, 6,101,533. Musa Muhammad Rabiu Kwankwaso of the NNPP, 1,496,687. Osakwe Felix Johnson of the NRM, 24,869. Abubakar Atiku of the PDP, 6,984,520. Abiola Latifu Kolaole of the PRP, 72,144. Adebayo Adeole Ebenezer of the Social Democratic Party, 80,267. Ado Ibrahim Abdul Malik of the YPP, 60,600. Nwanyao Daniel Daberechuku of the ZLP, 77,665. That Tinubu Bola Ahmed of the APC
having satisfied the requirements of the law, is hereby declared the winner and is returned elected. Thank you. So all that remains for us is to thank you and to thank Nigerians. But there is another responsibility we are required to ẹ discharge. káàbọ̀ padà. Pẹ̀lú gbogbo ohun tí a ti ń rí láti ọjọ́ Sátidé tó kọjá, kí ni èrò tiyín ẹ̀yin ènìyàn wa, pàápàá jùlọ lórí ìkéde tí wọ́n kéde yìí? Ẹ fi èrò tiyín ránṣẹ́ lórí comment section. Ẹ ṣé tẹ̀ ń wò wá. Ẹ subscribe sórí ìkànnì yìí, Pavilion TV, fún àwọn ìròyìn àsìkò àti kàyéfì. Ẹ ṣé tẹ̀ ń wò wá.